Sheikh Ibrahim صاحب الوقت حاب الفيد بابانا ووسيلتنا إلى حضرة كتب المكتوم شيخ إبراهيم نال بنا على سعادة واتقى بمعدك إمام فيد برهام سندي وأنت يا قرون جهل وجاهد بأي كتاب الأنبياء مجلدي النبينا محمدنا أبى القلب إلى أن يكون متيما خليفة كرامه بالنبي مخيما خبيت بليلة من شرنا خموشد الذكر الذي قلت بابدا ومكتما أساجل في الفروق ليل وجرة يام وجمع كالمساني بمغرمة محمد محمود محمد أحمد محمد مختار حبيب المقدم لا إله السلام عليكم ورحمة الله وبركاته. إليني أرولون إليني سورة الفاتر إيتي أولون سو كالفون نبوة محمد نبورو مكة أولون سورة الفاتر كالفون نبي nítorí nǹkan méjì kọ́ nítorí kó lè máa fi pè wọn Ọlọ́run ọba ni kó lè máa fi bẹ̀ wọn Ọlọ́run ọba ni kó lè máa fi wá gbogbo tó bá ń fẹ́ láyé bó ti fẹ́ kọ́rọ̀ òun ó rí Ọlọ́run ó gbé agbára ẹ̀ sínú Suratul Fatir fan Muhammad. Owó lẹ̀dá ń wá ni ọlá lẹ̀dá ń wá ni ipò lẹ̀dá ń wá ni ìṣọ́lẹ̀ dá ń wá ní ẹnìkan ò lè ṣe fẹ́ dá àfọ Ọlọ́run ọba tó dá gbogbo wa. Ọlọ́run wá fi Suratul Fatir yìí ó fi rẹ̀ àná Muhammad lẹ́kún ó fi já kó mọ̀ pé òun Ọlọ́run ọba lọ́ba tó ń ṣẹ̀dá ẹ̀ ó fi já kó mọ̀ pé ààyò òun ni ànábì gbogbo èèyàn yòówù náà tí bá wá ń ka Suratul Fatir yìí àbó tí ń gbọ́ Suratul Fatir ni ọ̀rọ̀ rẹ̀ mọ̀ ti dayọ̀ ọ̀rọ̀ ẹni tí ń ka dayọ̀ ọ̀rọ̀ ẹni tí ń gbọ́ náà dayọ̀
ọlọ́run kó wọlá ìkẹ́ tí ń bẹnu suratul Fatir kó sì wọlá àpọ́nlé ànábì Muhammad gbogbo ń tẹ́nì kọ̀ọ̀kan wa náà táwọn wá ibi tọ́lọ́run tó gbà yọ sẹ́nì kọ̀ọ̀kan wa ẹni tọ́lọ́run gbà bí òsì yọ sí kọ́lọ́run kó sọ́dọ̀ lówó ẹni tọ́lọ́run gbà bí àìsàn yọ sí kọ́lọ́run kó fún lálàáfíà ẹni tọ́lọ́run tó gbà bí ọmọ yọ sí ọlọ́run kó mọ́ ṣàfihàn lọ́kàn balẹ̀ kó fi wá láyà balẹ̀ lórí àwọn ọmọ wa suratul Fatir náà ọlọ́run o àwọn afọlá ìpè méjì rẹ náà bẹ́ẹ̀ àfi ọlá ọ̀kan ṣoṣo ẹ bẹ́ẹ̀ ọlá ìkẹ́ tí ń bẹ́nu ẹ̀ mọ́ṣà pín kárí ẹnì kọ̀ọ̀kan wa wala la hawla wala quwwata illa billahi aliyyil azim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم ربنا افتح لنا كتابك وسنة نبيك ظاهرا وباطنا وظاهرا وارزقنا العمل بما بجاه ذاتك المقدسة اللهم آمين. الحمد لله فاطر السماوات والأرض الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاثة ورباع يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير. ما يفتح الله للناس من رحمة فلا ممسك لها ما يفتح الله للناس من رحمة فلا ممسك لها وما يمسك فلا مرسل له من بعده. الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاثة ورباع يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير. إن الله على
كل شيء قدير ما يفتح الله للناس من رحمته فلا ممسك لها لم يعرف الهدى ولولاك لم نعرف حراما ولا حلا لولاك لا والله ما كان كائن ولم يخلق الرحمن جزءا ولا كلا لولاك لا والله ما كان كائن ولم يخلق الرحمن جزءا ولا كلا بسم الله الرحمن الرحيم ألف جاوبه بسم الله الرحمن الرحيم ẹni tó bá mọ Ọlọ́run kó ní bisimilahi rahman rahim. 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 àti wàlékò. ẹjẹ́ àtúgbò bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. ẹn tó bá fẹ́ yọ̀dá àlìjánnà tí ò ní bá wa wọ̀ ọ́ kọ́mọ̀ wí ọyẹ tó wí kí n gbọ́. bisimilahi rahman rahim. àwọn èèyàn fẹ́ wọ àlìjánnà àwẹ̀rẹ̀ tó jẹ́ ǹjẹ́ ọ̀sán ọlọ́run jẹ́ àwọn àlìjánnà. àmín. mo kí olóde òní wọ́n bá níta olóde òní nínú làákàyè anabi muhammadu olóde òní. sallallahu alayhi wa sallam. o ntí lọrin fi dáa ju gbogbo olú wọ̀nyí lónìí. sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ bá lè ṣe bí Ìlọrin ẹ máa sin Ìlọrin jẹ. sallallahu alayhi wa sallam. ńgbà adéjẹ̀bú ìsọwọ́ yòókù ànábì wọn ọmẹ́pa ọlágbára kọ̀dà bí kí wọ́n rí Wàsíù. ńgbà dòǹdó ìsọwọ́ yòókù ànábì. sallallahu alayhi wa sallam. ẹ dákun sí lásìkò yìí ń ṣiṣẹ́ báyà bí mákírófóònù yìí. ńgbà dòǹdó ẹ̀yin àfáà ìsọwọ́ yòǹbó ànábì wọn kódà bí ìgbà wọn bá péjọ tí wọ́n bá ń já. sallallahu alayhi wa sallam. ńgbà dọ́rẹ̀ ọ̀rẹ́ tá a lọ ní nǹkan bí ọ̀sẹ̀ kan sísìn. bẹ́ẹ̀ni. ìsọwọ́ yòǹbó ànábì wọn àbí ìgbà tí wọ́n bá rógun. sallallahu alayhi wa sallam. ogun kan táwọn kápítẹ́nì ìjà débẹ̀ tí wọ́n ń gbé ìjà ọ̀rẹ́ ó léku àti yòǹbó ànábì lọ́rẹ̀ gan ó tún léku. sallallahu alayhi wa sallam. èkó la wá wà yìí gbogbo àfáà ibùjí sí ọlọ́run wọn la wà yìí. èyí ṣe àfáà abdulhamani àrí dámọ́ni bí àṣàlátù nílọrin mo ti wà lẹ́kọ̀ọ́ sí èkó yìí náà ni àfáà àpá alára agbọ́ ti gbé ọmọ gbé lẹ́kọ̀ọ́ sí àwọn òní kú lọ́rin yìí o illallah ẹni sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ń bọ̀ lọ́dọ̀ àwọn àfa ẹ̀yin ọ̀dọ́ èmi dẹ̀yìn láago mọ́kànlá ń lọ́ọ̀lù láti lọ́rin gbogbo ẹni tó dé ń bá mi ní kódà pírẹsidẹ́ǹtì bá mi ní bàbá wa àbúrò olóde òní àbúrò anabi Muhammad alhaji wa ọláyà Sulu Ibrahim Sulu arúgbólọ́rọ̀ Ọlọ́run àwọn tí mo wá bá àwọn tó jókòó yìí àwọn youth wàláì mú kí yín púpọ̀ Ọlọ́run jọ dáa fún yín
bá mu gbóǹbì wá sí ẹjẹ́ á máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Allah. àwọn ọmọ ìyá mi ti ń jẹ jánu. ẹ̀yin jàmáà bá ọlọ́tí ní wáàsí ẹ̀jẹ̀ àfọwọ́kè kájọ ni o. alhamdulillah. àdìsí ànábì kan bà mí lẹ́rù púpọ̀. sallallahu alayhi wa sallam. ọjẹ́ ń lè máa yọ̀ kí n máa ṣe fáàrí bọ́lọ̀ tí wọ́n máa pè mí nígbà pè mí láwòye ẹ̀rù máa bà mí. bàbá wa alágbọ̀n àwa dúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run ẹ̀yin ọmọ ìyá wa youth mo kí yín o kíkí yín bẹ́ẹ̀ ní sàlámù àlékún kì í rọ̀ yín lọ́rùn pé gbé tíwá mo kí yín púpọ̀. mo kí àwọn ìyá wa lọ́kànkan mo wá káwọn àfa ọbẹ̀ ìlàtọ̀dọ̀ ìmọ̀kọ àwọn míì mo rí Aminu mo rí Alhaji Abdulhakeem àfa wa bilarubawa yìí mo wá Alhaji Fulani ìtumọ̀ mo rí ìmáàmù Ẹ̀pẹ́ pẹ́sidẹ́ǹtì ẹ̀yìn jọ àwọn àfa àwọn bàbá wa àgbàlagbà ni njọ wọn àná bí yẹn bá rí wọn ti lé tìró dáadáa ní tìró sùn náà yìí bí yẹn bá rí àwọn ngbàtáyé kan ẹ bá gbójúru tí ó ti wọ́n lé olú ẹ̀ dáràn gbogbo àwọn àfa lóde òní àwọn náà ṣe gbogbo wọn lè mọ gbogbo ní kálukú wa ọmọ jíìpù ilé ńláńlá jẹkẹrẹkẹ onílákàlí ibú kan lọ́wọ́ mọ́ bẹ́ẹ̀ yẹn sì lóhùn ni àwa náà máa gbé eré ni kí wàá jẹ́rù ó bèmí púpọ̀ mo kí yín bàbá wa púpọ̀ mo kí captain aláṣẹ mo kí àfa wa ráyédù mo kí àfa wa àbúrò lódù bàbá wa ń tẹ bàbá alágbọ̀n mo kí yín ọ̀rẹ́ mi Yẹmí Ọlánìpẹ̀kun mo kí yín àfa wa lẹ́tùl gbogbo àfa mo kọ́ kí yín mo wá kí gbogbo màálù tá a jẹ níbi òde yìí wàláhì ọba kan ló fún wa ṣe rí i pé ẹ̀yin tẹ́ ẹ bá ń lówó ẹ tètè máa jìjàdù àlìjánná ọba àlù kan ló fún wa màálù méjì ní ẹ lọ́ọ́ pa kẹfìsẹ mólídìí ànábì. sallallahu alayhi wa sallam. bàbá wa Onídò of Lagos. Ọ̀pẹ́lúà Abdullateef Ọ̀pẹ́lúà bí Ọlọ́run ọba dáadáa ó fún wa màálù kòkó rẹ̀ fáwọn Wàsíù báwọn bá jẹ tán ẹ wò ó àwò àníri kankan. mo wá rí olórí bàbá wa Abdullateef Ọ̀pẹ́lúà ní olórí ẹ̀ ń dé kí gbogbo èèyàn gbọ́dọ̀ tóbi ọkọ yín ló ṣe rere fún wa báyìí ẹ̀ ń dé. Allahu akbar. ẹ jókòó lẹ Ọlọ́run ò ní jẹ́ ẹ pasán. amiina. gbogbo tẹ bá sì bí ọ lálùbáríkà. àmín. ọlọ́ọ̀rẹ́ tẹ́ ẹ máa ta wá alájì ọláyà ń júwèé yín fún mi ní èèyàn mi dáadáa ni gbogbo ohun tó ń ṣe yányá Ọlọ́run jẹ́ ó hàn lára àwọn ọmọ rẹ tóbi. amiina. Ọlọ́run àfa àti bẹ́ẹ̀ ń jókòó lẹ̀. Allahumma àmín. wọ́n fẹ́ràn àwọn afa púpọ̀ yìí sì máa tọ́ rẹ̀ bágége ti tóni ẹgbà mi àwọn ọmọ mi ọkọ mi ọlọmọdé ó sì ṣe bí ètò ìmọ̀gbìn náà nù ni Ọlọ́run níjọ́rọ̀ yín ó dà ọ́. àmín. kéèyàn máa sáré ọkọ tiẹ̀ kò wọ́n sáré tẹ̀ dápẹ́ èmi o inú ilé ọkọ mi ọlọmọdé ó ṣubú Ọlọ́run níjọ́rọ̀ ní ó ṣubú àti tọ́ bá bí. mo kí ọ̀rẹ́ mi láti China Alhaji wa Ahmad Adékẹyè wọn ló ní ṣé Buhari ní bọ̀ òun ó kó China ní alẹ́ àná ó sì dé òun fẹ́rẹ́ ni wọ́n ń pè bẹ́ẹ̀ cd làwọn rí òun fẹ́rẹ́ ni wọ́n ń pè bẹ́ẹ̀ Alhaji ọláyà ni sọ fún mi bẹ́ẹ̀ ìlú tiẹ̀ mọ́ rí Ọlọ́run lọ́mọ yẹ̀yẹ̀ báwọn tá a mà Adékẹyè lọ́ọ́ fọkànbalẹ̀ Ọlọ́run wọlé ojú tó rí Ọlọ́run pé China ló ti dé Ọlọ́run ní jẹ́ ọjà bó. amiina. Ọlọ́run afa ti bẹ́ẹ̀ ń jòkó tí wọ́n wo kálukú yìí. Allahumma àmín. ó kí gbogbo jama púpọ̀ ọ̀rọ̀ wa ọ̀pọ̀ Ànábì ṣe wàhálà láyé. sallallahu alayhi wa sallam. Ànábì ṣe wàhálà láyé àbá ọlọ́yà Ibrahim Sulu Ànábì ṣe wàhálà. sallallahu alayhi wa sallam. àmọ́ gbogbo sẹ́tàn Ànábì jẹ́ fún wa ẹ̀yin àfa president gbogbo sẹ́tàn Ànábì jẹ́ sallallahu alayhi wa sallam. akọ̀kanrin ta fọ́lù ẹ̀ máláyé lóyún. ni mo fi ní ẹ̀rù ń bà mí àdìsí Ànábì kan bà mí lẹ́rù. ẹ wá wo tí wọ́n ní níta fẹ́ wí nìyí lónìí táwọn ra sọ mode of dress especially in Lagos here ìwọṣọ àwọn ọmọ wa ìwọṣọ àwọn ọmọbìnrin especially lẹ́kọ̀ọ́ ní
ibo là ń lọ ẹ má bínú ọkùnrin kámẹ́rà yìí dákun jẹ́ ẹ mọ́ ráwọn tó ń bẹ ní àìtí bọ̀ ọlọ́run jọ dáa fún wọn. bàbá wa AFCC ọlọ́run dára ní ìlú ni bàbá Buhari ẹ̀mú yẹn sọ àǹkọ́bù yìí lọ́wọ́ pé owó tó o kó jẹ àwa náà kọ́ díẹ̀ lára yín lónìí. ẹlẹ́gbẹ̀ndé AFCC ń bẹ láàrin wa ní bí yàrá àdúgbò bá rọra àgbè yín àyín lónìí ọlọ́run jọ dáa fún yín ọlọ́run ò ní jẹ́ wọlé ọlá àfa mi wọ́n ju ọlọ́run ẹ jókòó lẹ̀ ẹ bá pa àwọn yẹn síbáà tí wọ́n bá wá àníkéyàn máa ṣe jàgínní àwọn yóò ráyè kò sáyè tòun ti bẹ́ẹ̀ wọ́n still style yẹn lọ jókòó bí jókòó àndé Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run ò ní jẹ́ ṣubú àpàdà sí bóòsì ní báyìí ọlá àfa mi wọ́n ju ọlọ́run ẹni bá fọlá àfa mi tọrọ fún wàláhì kọ́ sáà mi ni mo fẹ́ràn àfa mi ó sì fẹ́ràn mi ọmọ tó àfa mi ní ọmọ kí wà fà mí pọ̀ àwa tiẹ̀ tún kéré sáwọn kan àmọ́ ọlọ́run sì nǹkan náà yàtọ̀ pọ̀ ọlá àbọ̀ wàhálà tá a sí ọlọ́run níjọ́rọ̀ yẹn ọ̀dà ẹjọ́ kórè bàbá wa Abdulhab. àmín. Kifayatullahi. Kifayatullahi khairun min tawakkina. ìtàkùrẹ́ akaramakallah. èkó kò síbi alẹ́ fi wé. bàbá ń bẹ ní Tinubu ẹ ṣe báwa la kọ́ wọn ní kéwu ni níta àwọn ìwọ̀n àjọ máa wí ni ìwọ̀n àwọn bọ́yá àwọn èbúté mẹ́ta yìí. Kifayatullahi. Kifayatullahi khairun min tawakkina. alájà wa Ṣítù mo dúpẹ́ ìgbàgbé rárá ẹ gbà bá àbáná ti yẹn gbà pọ́lọ́ wọn rántí. Wa'adatullahi fil madina takinina. ẹ̀yin àfa anabi jíṣẹ́ ó jíṣẹ́ anabi deliver message ọlọ́run lórí ilẹ̀ lẹ̀ báyìí ni ẹ ti jẹun sọ báyìí ni ẹ ti mumi alukur'ani sọ báyìí ni ẹ ti wẹ̀wù kur'ani ò ta ìfẹ́nu kan rárá báyìí ni ẹ ṣe láàrin ọmọ ìyá yín alukur'ani sọ gbogbo ẹ̀ ẹ̀yin ọ̀rẹ́ ẹ gbọ́dọ̀ dára yín alukur'ani sọ ìyáálé ìyàwó ẹ gbọ́dọ̀ sáré káré kọ́mọ bá dàlẹ́ kan lé nínú àwọn ọmọ yín alukur'ani wí. Kifayatullahi khairun min tawakkina. bẹ́ẹ̀ni. Wa'adatullahi fil madina takinina. Alhaji wa ọlọ́run ya Ibrahim Sulu abẹ́nbẹ́ lónìí Sulu Shuhaib lónìí ntẹ̀ni àwa sọ yìí yóò tabalẹ̀ yóò taboko àwọn yàrá pé Buhari ń búyàn ọ̀nà wa dà ń bẹ̀ tàbí ní búyàn nísìnyí. Kifayatullahi. Kifayatullahi khairun min tawakkina. Wa'adatullahi fil madina takinina. àwa àfa oríṣiríṣi òun ni wá láyé ọmọ akéwọn náà wá ń jóríṣiríṣi ìyàwó wá ń jóríṣiríṣi ọkọ wa ń jóríṣiríṣi ọ̀rẹ́ wa ń jóríṣiríṣi alábàgbé wa ń jóríṣiríṣi alábàsọ wa ń jóríṣiríṣi ẹni àgbèsè fún jóríṣiríṣi ẹni tí ó gbèsè fún yẹn ń jóríṣiríṣi ẹni àbọ̀rọ̀lọ̀ oríṣiríṣi ni wá àwọn tí gbọ́rọ̀ oríṣiríṣi ni wọ́n. Kifayatullahi khairun min tawakkina. Wa'adatullahi fil madina takinina. Adala adi. ǹdẹ kárí ilẹ̀ kan náà. Wala wallahi ma taraku. Qawlan. ọlọ́run sọ yín dọ̀hún. Wa fi'lan. ẹ tà lọ́hùn náà. Wa talikina. Wa tajina. ọmọ ìyá mi ti tà ní ọlọ́run ó jẹ́ ọ̀tà lọ́hùn náà. Walamuna si nahanu fi sirri wa fi alani. Ala maqalatina ya rabbana qufina. Àmín.
fakana zaka. ẹ dẹ́kun ẹ wí bẹ̀ wọ̀nyí náà ẹ bá wí bẹ̀ nídélé. fakana zaka. waradda Allahu hasidana. kọ́mọ jẹ́ tiwọn. bíkẹ́ ìsọtì lamiyana tẹkidirahu fina. bẹ́ẹ̀ni. kàfà karabuka. bẹ́ẹ̀ lọ́lọ́run ó ṣe. kàmíyàkìbí kàwákìbàtà. àbíta bá lò ló méjì. kàbùkàbù àkàkàmí kànàmí kálákì. bẹ́ẹ̀ni. kàkàrùkà ìfi kàrà ìkàràfì kábàdì. ìyàhàkì mùsàkìsàkàtà kàlùkùlùkì fúlìkì. yọmọ jíṣẹ́. kàfà kàmá bí kàkàmú yàkìbí kàkùn bàtàhù. ẹ̀yin lè lò. yá ka o kaba ka ànàyà hakika o kaba fúlìkì. tọ́ alájì ọláyà ìwọsọ àwa mùsùlùmí ẹ̀rí bó ti change. à ń kírun lónìí ọlọ́run ọ̀gbà mọ́ ẹ̀dá ò sì fura. ọlọ́run tiẹ̀ wá yìnyín lẹ́kọ̀ọ́ ẹ̀yin àfẹ́ èkó ẹ̀kú iṣẹ́. èmi àmọ́ àánú yín a máa sèyàn pé Ramadan tẹ̀ ń gbà lẹ́kọ̀ọ́ yìí. bẹ́ẹ̀ kọjú sọ́tún ọ̀mú wọ́n yọ ọ́ lẹ̀ ni wọ́n yọ ọ́ lẹ̀ àwọn ọmọ múndíà ni wọ́n yọ ọ́ lẹ̀ báyìí wọ́n máa bọ̀ wá. níjọ́ wọn àná àwọn ìyá wa tá a bá ọ̀rẹ́ mi Ahmed Adikeye from China àwọn ìyá wa tá a bá láyé irú àwọn ìyá tó jòkó yìí yẹn bá wẹ̀wù tán Alhaji wa Shoaib Sulu wọn ó tún wá pèlè kẹmọba rí traces bra kẹmọba máa sẹlọ̀n lára ọ̀dẹ̀lẹ̀ lómi ẹ̀rín ní ọmọ rin gbọ́dọ̀ pé sinna lọ́wọ́ àṣẹ lẹ́kọ̀ọ́ búra ní tún pàwọ́lẹ̀ búra ìjánu lásán kìíní ìjánu ẹ̀sìn náà ní ti jẹ́ búra náà ní kẹ́tọ́ hangi nǹkan sókè lọ́wọ́ ẹ̀sìn ní búra tún fẹ́ yín lérí búra ọ̀rọ̀ gidi. àwọn ìyá wa jọ wọn náà bàbá wọ̀sọ̀ tán wọn a tún pèlè lẹ́yìn ìpèlè Alhaji Shoaib Sulu lẹ́yìn ìpèlè wọ́n tún wá da ìborùn bí olórí yẹn bàbá wa onídùúwọ́fì tó ti borí wọ́n tún wá bò bẹ́ẹ̀ ẹ̀ wá ní rí kankan traces kankan lára wọn. Alhaji wa Sulu ọlọ́nìgbẹ̀gùn ẹ wá wo ayé lónìí gbogbo olú àgbẹ̀ ibi báyìí rárá gbogbo olú ni kò síbi ayọ́lẹ̀ bẹ́ẹ̀ bá dé Kánò wáńkẹ́ wà lẹ́ àwọn Kánò máa ń sin lọ́hùn àmúdí àwọn máa borí ni ẹ lọ mọ́rí àbá hòtẹ́ẹ̀lì lálẹ́ nígbà tí mbẹ́mbà Yorùbá yunifásitì gbogbo nǹkan lè yín máa kojú bọ̀ nbọ wọn ń pè mọ́rí àbá gan wọn nígbẹ̀lẹ̀ Haúsá tí ì ṣèjà ni wọ́n gbà lálẹ́ àwa lọ ọbẹ̀ nígbà tí yẹn wà mí náà ni asalaamualeykum bala sáré sèt gàrí náà nfa wàláyé náà sọ àwọn Haúsá tí wọ́n ní wọ́n ń sin lọ́hùn náà tún ni àti wọ́n ní wọ́n ń sin lọ́hùn náà tún ni ẹ̀yin Èkó ẹ wá wọ ayé yányán president ẹ wá wọ ayé lónìí ẹ wá gbé látòrí àwọn ìyàwó wa níbo lọmọ ti ya wèrè rí tọmọ fi wọn torí àtàrà àyà ni bó lórí ìyàwó bàbá wa onídùúọ̀fì lóyè ti múra yìí ọmọ wọn mọ òwọn bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ kọ́ bọ́ọ̀ta kọ́ wọn tí ọ̀dà mọ̀ pé ìyàwó bá ń lọ bì kan bí ti múra ni yóò wo bí ó ti múra látara àyà ìyá rẹ̀ ní ọmọ bò wípé àlè ọmọ madirasatun. àlè ọmọ madirasatun. ń bọ̀ ìtàkùrẹ́ ìyá òun ni primary ọmọ ìyá òun ni secondary ọmọ ìyá òun ni university ọmọ gbogbo ohun tí jẹ́ institution ìyá ni fọmọ bàbá ọ̀ráyè bàbá tóun ti lọ bí mọ́lù ẹ̀ èyàn bọ́ singlet lẹ́yìn fi ń wakọ̀ látàtúbà singlet lọ́wọ́ títí dago mẹ́fà rọ̀lẹ́ ẹ̀yin ewúrẹ́ rí di mọ́lù ẹ̀ méjì yìí náà wọ́n bu pé bàbá yẹn lọ kúrò ní ìlọ sọ báwọn ìyá aláya ẹ̀ àgbàlagbà. Al-ummu madrasatun idha adadita shaba tayyiban al-a'raqi. àwa ya àwa la kọ́kọ́ ọmọ wọn ma wọ abóde ti múra
Alhaji wa Shuaibu Sulu bó o lọ mú ti múra látara ìyá ni ìyá ni wọ́sọ̀rẹ́ tó máa fi wọ́sọ̀rẹ́ alatul ìyá ni ó wọ́sọ̀rẹ́ ọmọ rẹ̀ ó máa kọ́ pẹ̀pẹ́ bí ìyá mi ti wọ́sọ̀ ni ẹ̀wọ̀ ayé lónìí lẹ́kọ̀ọ́ bọ́bá yìí pé báwọn obìnrin wa ti múra tí wọ́n bá ń lọ nasfat tọ́wọ́ yìí pé báwọn ìyàwó wa ti múra tí wọ́n bá ń lọ kọ̀rí ọwọ́ yìí pé báwọn ìyàwó wa ti múra tí wọ́n bá ń lọ ainu naim ọwọ́ yìí pé báwọn ìyàwó wa ti múra tí wọ́n bá ń lọ ansaru din ọwọ́ yìí pé báwọn ìyàwó wa ti múra tí wọ́n bá ń lọ ansaru islam ọba yìí pé bẹ́ẹ̀ wọ́n múra lójoojúmọ́ ayé ni ọmọ kan ò ní rí òhun lẹ́kọ̀ọ́ kò sọ́mọ mùsùlùmí tí ó rí òhun lẹ́kọ̀ọ́ àmọ́ ìjọ Sunday ìjọ ọdúnnù alájà ìwúra yín wù mí màmá ńlá èdè èní àfilẹ̀ fọlọ́run Olódùmarè alonasfat wọ́n wà á múra dáadáa ẹ wá ẹjẹ́ òdìjọ́ wọn bá ní bá ti dé àbí wọn bá ń lọ bí òkú tó ti kú láti bí àìmọye òun gan ìwọlé ọkọ tó kú olókùú ti kú wọ́n wá ní wọ́n fẹ́ yí padà wọ́n wá má sọ wọ́n wà pé style kan làwọn ń rán ọ bàbá wa lágbọn ẹ wá wáyé ọwọ́ bẹ̀rẹ̀ ibi ìbàjẹ́ ìtura bẹ̀rẹ̀ ni ńgbẹ̀yìn wa rán sọ mọ́mí àwa rán aṣọ wa ní àgbékọ́ báyìí nta wa yọ ọ lẹ ń yà yín ọfẹ tó 5 feet abiyawa hàn ọhàn fa òdebi oúnjẹ ọmọ kí ló ṣẹ́kù nbẹ náà lẹ́yìn tí máa gbá wẹ̀nu Ramadan náà mọ̀ kọjá bàbá mo tún máa kì í ẹ ó kàlẹ̀ yàrá wa lè mọ́ mú ọlọ́run àgbàdua bàbá tún wá ní nbọlọ́dà ọwọ́ tún wá ká àbíyá òkè kásáré dé ọjà ni bàbá ní sì ń wó yìí Ramadan ni mo wá bí yín léèrè ọmọ tàbí ọmọlàbí tí ó wọ sọ́ọ̀rẹ̀ oyè lérí ibú àbí oyè lérí ibú inú ilé wo ló ti jáde. àlè ummu madrasatun ìdá àdádìtà. ìsìlámù mọ̀ dọ́wọ́ wa. àdádìtà ṣàfà tayyiban la'araki. ẹ wọnú lẹ́yìn ẹ wà àwọn ọmọ yín ẹlòmíín sin Ọlọ́run ọmọ rẹ̀ sì ń da ẹ̀sìn ẹ̀ ní. èyí ò ń jẹ́rú ọmọ Ànábì Nuhu alayhi salatu wassalam. ẹlòmíín sin Ọlọ́run yóò lọ sáwí yóò lọ gbogbo ẹ̀ tó bá kásùbà kò ní tí wọlé ẹ̀yin jẹ̀mọ́ ọmọ sì ń da sẹ́nu. ẹ̀yin ìyá iṣẹ́ kù lọ́wọ́ yín àwọn ọmọ yín àwọn lọ́la yín ẹ dákun dírẹ́sì tẹ̀ bá rí tí ọ̀dà tí wọ́n ń wọ̀ ẹ̀yin ni ẹ kìlọ̀ fún wa ngbẹ̀yìn abá wọ̀sọ̀ tá èèyàn yọ lẹ̀kẹ́ lẹ̀ àwọn ìyá tá a bá láyé ẹ̀ lè rí lẹ̀kẹ́ wọn ọkọ ní wo lẹ̀kẹ́ wọn ẹ bọ́ tàbí ẹ̀wọ̀n kẹ́ ẹ mọ́ lọ nísìn aṣọ kan bí gbà wọ́n gbà lọ́rùn bèbí báyìí ni làwọn múndíà ni ọwọ́ ìwọ tó mọ̀ pé gbogbo ntọ́ ẹ gbọ́n tí wọ́n wí nísìn ìwọ gbogbo ntọ́ ìwọ tó mọ̀ pé ara rẹ lásán bí wọ́n gan bá gbó yẹra rẹ wò ìwọ gan máa kí ara rẹ pé sọlá máa dààmú 1 town lẹ́nu ọ̀ dààmú àbọ̀ dààmú ara rẹ àwọn ọmọkùnrin jẹ́ ọbẹ̀rù Ọlọ́run wọ̀nyí wọ́n mọ̀ gbọ́n síra wọn ni ẹgbẹ́ gani ọmọ ẹ ló ń wá ó dùn ó but mo ti yọwọ́ sẹ́ ń gbọ́ nǹkan sẹ́ ń gbọ́ ọmọ òun ni wọ́n wí ọmọ òun ni wọ́n wí ni alukurani sì kíbò sí alukurani ké àwọn àǹfààní tó bá gbé káńtà àtàtì ń bá ń sọ̀rọ̀ nípa arúgbó aṣọ wáyé nísìnyí wọ́n sọ olóko lẹ́kọ̀ọ́ ni ṣé bàbá oní style ṣé àfọ oní style èyí ò lè mí wò ní ọjà ṣe wá sí kẹ́nìkan sókún òdodo ní ìmọ̀ sọ ẹ̀ sì máa rẹ̀ rìn bí n bá lọ tán lẹ́tùn ọmọ kó òdodo ló wí kì í sọ̀rọ̀ ẹ̀rìn kò yé eléré ibú mi ẹ̀rín náà máa rìn rẹ̀ èmi ò sì ṣàfẹ́ ẹ̀lẹ́kùn èmi kí mo dáná ẹ̀ wọ̀ náà nísìnyí wọ́n sọ olóko yìí wá àti bọ́dọ̀ lọ Razak àní bàbá tó máa wá láti lọrin yẹn àbá ẹ̀ máa wọnú èmi ọba yín kò sí tọ́ èmi ewì yìí ni ọ̀rọ̀ gidi ìmọ̀ bí sèwá àti fún yín òótọ́ ẹ máa rẹ́rìn bí n bá lọ tán ẹ máa yí rẹ̀ gbé òótọ́ lọ́wọ́ tó ga ìzọ abẹ́rìn lẹ́ẹ̀ mọ̀ ní tí n bá sọ lọ́wọ́ àti wo ayé pẹ̀wọ̀n èèyàn fẹ́ gbọ́ wà sí mọ́ ni gbogbo àwọn bàbá wa alágbọ̀n yìí àwọn wà sí táwọn bá láyé kálukú sunkún lọ lẹ́nu èmi wà mọ ẹ̀ńtátẹ́nà wọn wà sí n bá ti ṣe díẹ̀ wọ́n ju ẹ̀rín sí kálukú àwọn pé àwọn máa lọ rẹ́rìn wọ́n máa fi gùn onígbó máa sọ̀rọ̀ gbó ológógóró ìfun rẹ̀ rẹ̀ lọ ẹ̀rí ó sì rẹ́rìn ìfun rẹ̀ sì rẹ̀ lọ lóòótọ́ nígbà bá ti kàṣẹ́ ẹ̀kẹ́tọ̀ bá kọ́kọ́ ń dán
tó ń yọ kùn tí dodo rẹ tó lérò ọlọ́nu díẹ̀ ni àwa fi yín bọnú ẹ̀ kí wàá sí ọmọ sùn wọn gbọ́ àmọ́ tí ọmọ lọ gbá smoke àwọn bẹ̀rẹ̀ lọ́dọ̀ wáyà ni ń gbọ́ wá sí ní sí bàbá tó ń lọ tán wọ́n máa ròyìn omi sí ọlọ́run ọmọ musa wà bẹ̀rẹ̀ wá sí ẹ̀tọ́ kò ní pé mo sọ̀rọ̀ onígbó onígbà wọn bá ń gbọ́ torí òun náà mú gbó gbọ́dọ̀ wa lọ ẹ wá wà lókùnrin ní gbogbo wa sí tí wà náà bí wàá ṣe tún ọba gbà ọgbọ́ má bínú ẹ̀rí alukur'an wa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim miftahu da mo miftahu mini. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Alhaji Shuaibu Zulu captain aláṣẹ gbogbo wa bẹ́ẹ̀ àwọn tá a jọ mọ animasa ni miftahu Alhaji Igboro Abbas glo gbogbo wa yẹn Allahu Akbar alhamdulillah nígbà tá a ti ní nǹkankan ajánásì mi ni gbogbo àwọn àtàkùrẹ́ ń bo àwọn múri agaka níbo wọn èdè rárá ẹni tẹ́mi ẹjọ́ mọ́ kiriki láyé ni ọlọ́run wa kẹ́ òun náà alhamdulillah mo ṣàdúrà fún òun náà ń jọ́ náà ni musa inú ìjọ mo wọlé mo wá ṣàdúrà fún òun náà ń jọ́ náà pé ìwọ náà ń lọnu máa lọ ọlọ́run tó wá máa wọn àtàkùrẹ́ dé ọlọ́run wa wọlá gbogbo ojú tí ń wọ yìí dákun ọlọ́run bọ́lọ́run ti ṣe múrí kó ṣe wọ́n náà bẹ́ẹ̀. amiina. ó ti gbà fún wọn ṣáájú wọn náà ọlọ́mọdé ọlẹ́yìn ni o. àmín. bàbá tí wàá wé kó bàbá tí wàá dúró ni ọ̀sẹ̀ tí ó lé ọ. èmi ni Buhari ìwọ náà Buhari. bẹ́ẹ̀ni. tó wà ẹ̀yìn ká zìbúkà. wà ẹ̀yìn ká zìbúkà. fàkọ́dí kò zìbátì rúzùlù min qablika. ìyàwó lórí. wa ila Allahi turja'ul umur. kò sáfò wọ́n ní ẹ̀ kò sáfò. wa yukadibuka faqad kuzibati rusulun min qablika. ọlọ́run ní wà ní Muhammad president bí wọ́n bá pè ọ́ ní ọtọ́ ọba jíṣẹ́ mi ọlọ́run fún ọ pé báyìí ni ẹ rìn báyìí ni ẹ wọṣọ báyìí là á jáde ẹ wò jáde àwọn ọmọ wa láyé lónìí bàbá mi ó sùn lọ sí nasfati ẹ wá lọ wo tí ń bẹ lára ọmọ rẹ̀ nílé gbọ́dọ̀ àwa ń lọ gbogbo tí ń jẹ́ lẹ̀kẹ̀ ọlọ́run ní kátínú ní kò gbọ́dọ̀ wà ń ta ọkọ rẹ ní kórí gbogbo ẹ ẹ̀rí tá a bá bọ̀rọ̀ débẹ̀ ọkọ rẹ ló ní àṣẹ kórí gbogbo tí ń jẹ́ nǹkan tó wọ̀ sísàlẹ̀ ẹ wá wà yé lónìí ọmọ tá a bí nítorí bó ti wọ yunifásitì ẹnu ìyá ò ká mọ́ ẹnu bàbá ò sì ká mọ́ ọwọ́ lọ wọ jọ́mpà àwa ń wo irun tọ́wọ́ láti fárídù ó sì fi dé dodo yín sì ń lọ bẹ́ẹ̀ láàrin ìjà àwọn èèyàn tún wá ń kó láìlà wọ́n tún wá sọ pé irú aṣọ ilé ìyàwó yẹn ni ẹ kájú ẹ sọjú nù wọ́n máa wọ rẹ sẹ́ ń gbọ́ nǹkan bàbá wa bẹ́ẹ̀ ìkókò wa bàrẹ́ ti jẹ́ ọ̀kẹ́ lèmi jẹ́ lọ́lá kí ló kọ rẹ gangan muslim Rashida ó kọ dáadé ẹ̀ ń gọ́ Abdulgafar ẹ̀ẹ́dẹ́kun ẹ̀gbọ́rọ̀ Islam bọ̀lá wa ń lọ. Ya bani Adama. ẹ̀yọ́ mọ̀ níbi Adam. Qad anzalna alaykum libasan yuwari sawatikum warisa. ọlọ́run la ti sọ aṣọ kalẹ̀ fún yín Qad anzalna alaykum aṣọ fún yín libasan aṣọ yuwari tẹ́mọ̀ fi bo kíni rí. sawatikum. ẹ wà lókùrá ni o tẹ́mọ̀ fi bo hòhò yín. ìyá ni bẹ́ẹ̀ ń kọ̀ rí ibù yìí ní kéyìí làwọn sọlí àlà Muhammadi wà lára Rasul karim ní ọlọ́run àwọn ọmọ mi tó wà nílé ọmọ sì ń bẹ nílé ńgbẹ bá dé tẹ́ wàá bọ́ mọ́ ọwọ́ àlọ́ wọ hot mini ọwọ́ akáwọlé bá kò ní ìta báyìí ìwọ ọ̀yá ń gbà tó ń lọ kọ̀ rí ibù ọ̀ ń bọ̀ láàrẹ jẹ́ èyí tó mú léyìn dání kọ́ wá lọ́wọ́ àwọn ẹgbẹ́ tí wọ́n wọ sọ́tọ́ dáa. àná Musa ìgbà tọ́lọ̀ ojókòó tó sákò lọ́dọ̀ fìrìhàwùnà ó sákò ní ìlú fìrìhàwùnà lọ́hùn ńgbà tó la èèyàn méjì tọkàn fìdí jálẹ̀ tó kú ọwọ́ asa ńbi tọ́lọ̀ ọ̀tá sí ọwọ́ arí sọ̀fúra ọmọ anabi Ṣuaibu Ṣuaibu sùlù àti wàdọ̀ wọn ọwọ́ arọ́ ọmọ anabi Ṣuaibu tí wọ́n ń da aran bọ̀ àwọn ẹran wa mú mi àná Musa wa wọ́n pé
èyí ṣe tẹ̀ ń fún àwọn ẹran ní tinú pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ mu ẹ̀dọ̀ ọlọ́run làwọn náà wọ́n ló kúta tí ń bẹ lórí odò yìí èèyàn máa pọ̀ tí máa gbé ipá wa méjì ọ̀ka àná musa bá yìí súnmọ́ òkúta lóòótọ́ ọba bọ̀wọ́ kan ti òkúta kó àmọ́ wá wò eléyìí èsì yẹn lásán o adúrú òkúta ńláńlá yìí ọ̀kan wá sáré lọ nílò sọ fún bàbá ẹ̀ èmàtárì ànábìjọ ẹ̀bùn ni ẹ lọ́ọ́ pè wá kì í sèyàn lásán ànábì ọlọ́run lọ́gbọ̀dọ̀ jẹ́ musa wa ń bọ̀ ẹ pẹ̀lẹ́ alájẹ sí ìtú ẹ̀dá ẹ bá wọn ṣe kí ní omi ń dà ń bẹ̀ musa wa ń bọ̀ sàfúrà ṣáájú àná musa ń tẹ̀lé lẹ́yìn ó ní bàbá mi ní ẹ wá lílọ tí wọ́n ń lọ atẹ́gùn ń gbé aṣọ kúrò níbi ìtàn sàfúrà àná musa ní dúró wá dúró lẹ́yìn bàbá débi tá a bá yà sí lẹ̀kọ̀ síbẹ̀ ní tìmọ̀ pé bí tá a yà sí ni wọ́n yà síbẹ̀ àwọn ò ní wí bẹ́ẹ̀ sẹ́lẹ̀ kẹ́hàn náà ọlọ́run ẹ̀yìn ọ̀la ọmọ ilé kọ́dà tó bá rí ẹ̀sà ẹ̀bọ wájú no ní problem máa ń sọ yóò ti gbé tọ́mì lẹ́yìn ọmọ ọlọ́mọ ọmọ tọ̀hún náà wá ń gbọ́ ọmọ tí ò lè rárí jẹ́ náà ẹ ti ń ta òhò ara yín njọ́ kìámà ọmọ bàbá mi ò ní rí àlìjẹ́nà látara ọmọ àwọn ọmọ rẹ̀ ní oníbodè pé o ò lè lo àlìjẹ́nà bàbá dáàdi ebe ilẹ̀ máa ń kó alọ fíàì ebe ilẹ̀ máa ń kó alọ kílọ̀bù gbogbo ohun tí ọ̀dà tá à ń lọ náà làwọn náà fi ń hùwà ń gbìyànjú lọ mú ọmọ dáadáa tí wọ́n bí tí wọ́n sọ ní sàrífà tí wọ́n sọ ní hamda tí wọ́n sọ lókòtò dá wa ní ọmọlára kọfẹ́jọ́ kọ mùsùlùmí ṣọlá lọ́lá nkankan bí n pé bó o pé mọ́ sẹ́kù àwọn okọ̀ kan wọ́n wá lọ sọ́ra wọn wọ́n wá lọ wọ́sọ̀ kan bíi wọ́n nígbà náà iye tí wọ́n ń ta aṣọ yẹn kàn jájà tí ni o tẹ́ bá rí iye tí wọ́n ń ta aṣọ yẹn wọ ó 20-something,000 àwọn lásọ hòhò aṣọ hòhò àmúdíá wa ń dá sàkálà yẹn lónìí wọ́n lé eré ọmú gan lọ mú pé èyí táwọn máa ń yọkọ̀ abóde wọn ní kèjì ìwé sọ ọmú mu ní ẹ wo bí ayé lọ báyìí gbogbo wa la sì bí wọn gbogbo wa la bí mo obìnrin ìyá ń lọ ọ̀nà àlìjẹ́nnà ọ̀hún pé yà irọ́ iná yìí ni. ẹ̀yin ìyá wa bíi ama iṣẹ́ kù lọ́wọ́ yín tẹ́sẹ̀ àwọn ọmọ yẹn mójútó wọn gbogbo bí ẹ bá lọ máa mú wọn lọ ẹ wà wọn kírísítẹ́n yóò máa lọ ṣọ́ọ̀ṣì irú eléyìí báyìí yóò fà kẹ́dẹ̀ bàbá ọ̀fàrú eléyìí dání èyí tí ò tí ì lè rìn ìyàwó gbé wọn ó sì fún wọn báíbù kọ̀ọ̀kan bàbá kùránì mélòó ló nílé fọmọ rẹ ọmọ mẹ́rin bí kùránì mélòó ló wà mẹ́rin lé kò sí àmọ́ gbogbo fíìmù àtògògó àtògòǹgò àti bàbá suwé àti bàbá suwa gbogbo ẹ̀lẹ́ ràkálẹ̀ bámú àti túnjí kankan gbogbo ẹ̀lẹ́ nílé àwọn ọmọ ti wá há fíìmù pátápátá gbogbo ẹ̀lẹ́ àwọn ọmọ hásẹ́rì wọ́n tún máa sọ fún dáàdì tí ìwọ Wùmí ogun olóró pati bàbá ní báwí ẹ wo bàbá ọlọ́wọ́ ní kẹ́lẹ́ anzalna alaykum libasa àti sọ́sọ́kalẹ̀ bí bá a sàsọ́kalẹ̀ fún yín. ìwárí sawatikum. ẹ máa bí bò ó ara yín gbogbo ara obìnrin ò ní pátá Ànábì ní hatta sawtuha ẹ ti pé sallallahu alayhi wa sallam. gbogbo ara obìnrin pátápátá bàbá president gbogbo ara obìnrin hòhò ní hatta sawtuha títí tẹ kan ohun wọn ni wọn ò gbọdọ̀ fi ṣáájú kírun. ìwọ ọmọdé wa bí nínú léèrè òun wá rí òhò torí pé owó èkó ìwọ ọmọdé bí nínú léèrè ọwọ́ àdó máa tún ta torí pé owó èkó torí òhò. ìyẹn wá lọ pàtí àfa wọn wá jù sáà ní aṣọ tó wọ̀ wá aṣọ tó fi gbogbo ọmú lẹ̀ ní ìdajì tán náà sì tún bẹ́ẹ̀ lẹ̀ àwọn bíi mẹ́rin wá sọ́ra ni àwọn ọ̀tọ̀ ọlọ́wọ́ ọmọkùnrin táwọn ọ̀rẹ́ nìkan ṣe ó ti mú kíní orí ẹ̀ ti gbogbo ẹ̀ ti kún kò rí bí ọmọ tó wọ́n wá jù sáà ní àwọn méjèèjì nù wà ámúsáìdì kan ní ámúsáìdì kan ní yẹs wọn gbọ́dọ̀ wọn ìlú ọgbọ́dọ̀ ṣe gbìm ntí ó pàdé lára ọmọ yóò fẹ́ tó máa nù gbìm ìwọ náà ìwọ ló polówó ìwọ ló polówó abọ́ brazil ẹ wọ́n sọ rẹ ẹ̀yin ọmọ wa babaláyé tán á lò bòmí ẹ wọ́n sọ rẹ ẹ̀yin ọmọ wa obìnrin èkó ìlú ni ẹ wá ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ ni and when you finish you get back home bọ́ bá parí wọ́n padà lé ni bó lẹ́ẹ̀ tí a rí wọ́n mẹ́lòmíì délé tán
kọ̀rọ̀kọ̀ gbogbo ẹ̀ ti tán wọ́n wá ọkọ wọn ò rí wọn bá lọ wá bàbá kan tó ń ti kò ní ọkọ̀ la àbíṣe sàárà fún yín bàbá náà ń pò sí pé wọ́n lọ́n pé bá ṣe pé bá yẹ pé wọ́n kéèyàn mọ́ kọ́ rẹ àná mọ́ kọ́ rẹ ni gbogbo àwọn ọ̀dọ́ ẹnìkan ọ̀yà sí mọ́ torí pé owó èkó bọ́ọ̀bà tàgbó ọ̀tàgbó bọ́ọ̀tà recharge card ọ̀tà recharge card ẹlòmíì ń ta recharge card ń tara ń ta gbogbo ẹ̀ ń bò lè fẹ́ báyìí náà dé ọdún mélòó lè mọ̀tẹ́ lò láyé tábà pé ń bá lo iye ọdún báyìí ń tùbá fọlọ́n ọdún mélòó la mọ̀tá lò bí n ti sọ̀rọ̀ lọ́wọ́ yìí ó lè dọ̀la ilé gbọ́kù mi kí lọ́kọ́ lọ́ àwọn kan ti kú bẹ́ẹ̀ ìwọ náà ò lè jáde bó ti ò lè má wọlé ò lè má wọlé ẹ ṣe wáàsí fúnra yín ṣáájú kó tó ṣe wáàsí fúnra yín kò dìgbà tọmọbìnrin bá fi ọmú lẹ̀ kò dìgbà tọmọbìnrin bá yọ ìdí lẹ̀ kò dìgbà tọmọbìnrin bá yọ ìtàn lẹ̀ kó tó wá di pé ń ṣe sàmọ́ọ̀nì láyé bá a bá gbé mọ́tò tí ń bá jáde lálẹ́ máa wá tí ń fèsì wá àṣìlọ tẹ́ wọ́n pàdé òkan ní alẹ́ fẹ́nu àbíkẹ́ àbí lẹ́kọ̀ọ́ yìí ẹ̀yin àfa ọlọ́mọdé ẹ̀tàn lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ bá kú lẹ́kọ̀ọ́ òkun ọ̀ya bá àfa bá yọ̀dé kó pé à ń kó lọ olúwa ṣe kó mọ́ òkun ọ̀kan ọ̀rọ̀ ọmọ ọ̀bọ ni mo dé alẹ́ afẹ́nu àbí mo wọ́n gbé èmi dúró ìwọ̀n wò wọ́n mo ní àwọn tó ìwọ̀n àbùlàkì àwọn tó dúró ìkí wọ́n sí ó ní alájẹ sára tó dùn kò ní dìgbà ìwòlẹ̀ sí wàhálà wáyé wọ́n wà wọ́n ní sí lóòótọ́ èèyàn bí mẹ́fà bá bọ̀ ní kíni kí ló dé mo lọ wí bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ yẹn ti ṣe náà mo ní ẹ̀yẹ ṣáṣe ó ní ẹja tó pọ̀ ya ẹja tó ní ìṣòwájú bá tún ṣe ní ẹnì kẹ́kẹ́ mú yàn ní ó ní abátú ó ní mo ní mo sì dúró alájì ọlọ́run gbogbo ọmọ tá a bá bí tí ọba tẹ̀lé wa lójú ọ̀nà yìí ẹ mọ̀ bẹ́ẹ̀ lọ́hùn ayé mọ̀ àlìkíyà mọ̀ ń kalẹ̀kùn ẹ wà àwọn adélébọ̀ wa lónìí ẹ wà àwọn ìyàwó tá a fẹ́ ẹ tún wá wòran lónìí ẹ wà aṣọ tí wọ́n ń ràn wọn á ní dìsáínà kíni aṣọ tó yẹ káwọn ọmọ wọ̀ ká máa bá wọn wí ńlá àwọn ìyàwó ń wọ̀ lẹ́kọ̀ọ́ báyìí ńlá àwọn ọmọ mi ń wọ̀ lẹ́kọ̀ọ́ ńlá àwọn màdámù ń wọ̀ lẹ́kọ̀ọ́ ńlá àwọn ọmọ mi ń wọ̀ lẹ́kọ̀ọ́ àwọn èkó tí wàá sọ di pé bá ń bá ń lọ ibi tọ́lọ́hún alájì Ṣuaibu Sulu àwọn èkó tí wàá sọ di pé bá ń bá ń lọ ibi àsàlátù àwọ̀sọ àsàlátù bá a bá lọ ibi àsàlátù àwọ̀ ń tàbárí àwọn ìyá kan bẹ tàbálẹ̀ kó àṣùbà òkun wọ́n wọ àyílà láwọn ìyá tá à ń wí wọ́n wọ àyílà mọ́mì náà ni wọ́n they are big woman ni wọ́n rí ta àmọ́ wọn ò yọ tọ́lọ́hún lẹ̀ orí oníkòsí yìí mọ́ wa kò sí gbogbo wọn ni mọ ni wọn dájú pé alikiyama ń kalẹ̀ gbẹtọ̀ ayé náà ń ta lọ èwo làwọn wà á di èwo lọ fẹ́ di mẹ́rù lọ́mọ ẹ̀yà mi bọ́ ọba ní ọ̀dọ́ ni ọ́ ni òjò kírun ló fi ń wọ́n torí lọ́wọ́ á mú irun lọ tá ń kókó Saheed Òṣùpá ń fi tiẹ̀ pawó wọ́n fi tiẹ̀ dúpẹ́ rẹ̀ ọlọ́run pé ṣé èèyàn náà lè fi léyìí làmọ́jà abíwò eléyìí lọ́mọ nítorí wọ́n fi tiẹ̀ wínú òun fi tiẹ̀ pawó bóun bá ta kókó ẹ̀ báwọn ọba tí ní ká alábẹ̀ máa ń dàbẹ̀ la owó dé òun fi tiẹ̀ gba owó ni o ní fi tiẹ̀ gba owó kí ni wọ́n wá fi tiẹ̀ gbà òfin gbèpè ọ̀dọ̀ mànàbí adama torí wọn ó wọ̀ pé èèyàn náà ló gbé eléyìí tó sì sọ̀rọ̀ ẹ̀ di wèrè yìí tí wọ́n ń wí sí wọ̀ lánàá ẹ̀yin yá wa bí a ma ọ̀dọ̀ wọ̀nyí o. Qala an-nabiyyu anabiwa Muhammad laysa minna mo ṣe bẹ́ẹ̀ lù bọ́ anabi dáadáa ni. sallallahu alayhi wa sallam. anabi wí báyìí. laysa minna kò ní sínú wa. man tashabbaha birrijali minan nisa'i. obìnrin tó bá kọ́ sí ọkùnrin níjọ́ kìyàmá kò ní sínú ìjọ èmi anabi Muhammad. ولا من تشبع بالنساء من الرجال. bẹ́ẹ̀ náà sì ni obìnrin tó náà bá kọ́ sí ọkùnrin ọkùnrin tó kọ́ sí obìnrin kò ní sínú jẹ́mi ànábì níjọ́ kìyàmá nbọ ewu la ànábì ń wí nìrí ẹ̀wà yìí lónìí bí ẹ bá ṣe Fáṣọlá ẹ̀wò yọmọkùnrin tó lutí dìsìn náà yìí ti lu ọ̀tá lẹ́kọ̀ọ́ ẹ̀wò yọ ni ó lu etí tó fi yarí nìha ọkọ sí obìnrin àbí ọkọ sí obìnrin adébílẹ̀ ní wàlìjẹ́ náà èmi kí mo wí bẹ́ẹ̀ o
wá sí ànábì nù ẹ ní wọ àlìjánná ẹ̀yin tẹ́ ẹ lutí bí obìnrin ànábì ló wí bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ dirun obìnrin ní dirun ẹ̀yin ẹ̀gọ́ mo rí ọkùnrin tó di sùkú wìnìkìn. laysa minna man tashabbaha birrijali minan nisa'i. ẹni bá kọ́ sí àwọn ọkùnrin nínú àwọn obìnrin ni ọgbà ń kọ́ sí ẹwà ayé lẹ́sìn ṣòkòtò sí wọn. yẹtà ara trọ́sà njọ́n àlè rà bẹ́ẹ̀ mọ́ nísìn bẹ́ẹ̀ bá dúró títí ayé bẹ́ẹ̀ bá ń ka àwọn amúdíá tí ń bọ̀ kẹ́ ẹ tó rí ìtòrò aṣọ ṣòkòtò tí ẹ rí ọlọ́run ló ní kọ́ mú ọ wà á ṣe ẹlòmíì mú pé bọ́dà àzákì jíǹsì ti tún wá wọ́n èlò wọn aṣọ tí wọ́n fi ṣe mẹkáníìkì nílùú táwọn adékèyí ti wá àwọn sáyẹ́nà mẹkáníìkì wọ́n fi jíǹsì ṣe wọ́n fi tó katapila ṣe òun lọ mádàmà ń wọ̀ nísìn kí ló sì yẹ wọ́n máa wọ̀ bẹ́ẹ̀ bá fa kò ní ya ṣé o lè lọ́mọ mi ó tún ọ̀kẹ́ bá wọ̀ òun kò ní ya náà lọ mádàmà ẹ̀wò yìí tá wàá rà obìnrin ti àwọn ọmọ múndíá ti rà tá pátá àwọn sẹ́ẹ̀tì àwọn náà ń wọ̀ nítòkùtà àti ìmọ̀rí nísìnyí káwọn ọkùnrin náà tún máa rán aṣọ obìnrin kí wọ́n máa rán kaba ká máa wọ̀ báyìí náà tún wá ń bọ̀ àmọ́lọ́wọ̀n ní jẹ́rẹ́ lọ́rùn. wayajibu alal marati. Ànábì ní ó di dandan fún obìnrin. idha kharajati min dariha. tó bá fẹ́ jáde nù ilé ẹ̀ ìyàwó olórí ó ṣe dandan Ànábì ló wí bẹ́ẹ̀ o ó ṣe dandan ọ̀dọ̀rọ̀ ọ̀yàn lórí obìnrin tó bá fẹ́ jáde nù ilé wọn. wajaba alayha. akramakallah. ó fẹ́ jáde nù ilé ọkọ ẹ̀ ní ó fẹ́ jáde nù ilé bàbá rẹ̀ ní ó fẹ́ jáde nù ilé wọn ní ọ̀dọ̀ bọ̀dá rẹ̀ kan ní ń gbé ní tó bá fẹ́ jáde hostel ní ń gbé ní ebi nù ilé rẹ̀ ní ó sanwó ẹ̀ ní ó ṣe dandan fún tó bá fẹ́ jáde nù ilé ẹ̀. alla tazhar shay'an min zinatiha. kò gbọ́dọ̀ fi kankan hàn nínú gbogbo tí jẹ́ ọ̀ṣọ́ rẹ̀ kò gbọ́dọ̀ fi kankan hàn nínú tí jẹ́ ọ̀ṣọ́ rẹ̀ ìwọ mọ́tò nígbà tí mo wà yunifásitì mo fi máa ń wọ àwọn polo tí mo máa ń wọ yẹn mi ò dẹ̀ láìkì àwọn aṣọ ràpá kí ẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ máa lọ yẹn ó sì lọ́jà náà mọ̀mọ́ra bọ́ọ̀ bá rí elu lọ́ra pa ó lè lọ́ làṣá bọ́ọ̀ bá lè lọ́ra pa ó lè lọ́sà yìí rì mọ́ra ẹ máa wọ lọ́wọ́ mọ dáná méje mo sì jáde jẹ́ nàná bẹ́ẹ̀ èèyàn náà ní í sì kó nú ẹ̀ gbogbo àwọn ọmọ onípò ńláńlá èyí tí Islam ò dùn la ẹ lọ wọn tí wọ́n wọ̀ nulẹ̀ bàbá wọn àwọn ìyàwó àwọn èèyàn ńlá àwọn ìyàwó àwọn èèyàn ńlá first lady second lady ẹ̀wọ̀n tí wọ́n ń wọ̀ ọlọ́nkọ́ba wa kún Fáṣọlá òun tún ṣe díẹ̀ ọlọ́nkọ́ba ọlọ́nkó kún jálẹ̀ ó yẹ ti ní kò sí ní tẹ́lẹ̀ sí ẹnìkan máa wulẹ̀ ọ̀rẹ́jú mọ́ òun náà wọlé kejì ẹnìkan máa wulẹ̀ ibi tẹ́ẹ̀tì lọ́ọ́ dúró de òun nu olódo ló máa ń repeat àti gbogbo àwọn Tinubu tó ń ṣe méjì méjì àsọlódò ni wọn àti ń bọ̀ ọkùnrin yìí tí gbogbo àwọn Ọbásanjọ́ tó ń ṣe ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta àsọlódò làwọn Ọbásanjọ́ àti gbogbo àwọn tóògùn yìí ti jẹ́ tí wọ́n ṣe méjì méjì Daniel àsọlódò ni wọ́n ìlú kan náà ní dákọ̀ ó sì ní jẹ́ níjẹ́ dákọ̀ rẹ̀ ẹgbẹ́ yòókù mi. ọyọ abdulaziz. alla tashhar shay'an min zinatiha. abdulaziz ọlọ́jẹ̀ mísọ́nà àwọn kọ̀ríbù oyin tọ̀sùn àtàgbọ́n àsọlódò ni àsọlódò ni torí tí ọba jòlódò kò ní ṣe ẹ̀ẹ̀mejì. ìyá wa sì tẹ́lá lọ́n kò fèrè yìí mọ́ wá ìgbẹ́ ni dáadáa ni wọ́n ìyá wa sì tẹ́lá Ọbásanjọ́ ebi wọ́n lọ tún ara ṣe mo rò pé wọ́n múná lọ mọ́ wọn láńbẹ́ ni bí ayé ti tán. ẹ jàmá. wa an tastara jami'u badanuha. ìyàwó olórí àwọn obìnrin tá a wá wí ìyàwó olórí ìyàwó bàbá wa Onídò of Lagos ẹ wá wáyé àwọn obìnrin tá a wá wí bàbá fẹ́ jáde nínú ilé ẹ̀ kó bo òhò rẹ̀. illa liwajihu. àfojú nìkan anabiwa Muhammad ní ojú nìkan sallallahu alaihi wasallam. ojú nìkan la bo obìnrin kó sílẹ̀. illa liwajihu wal kaffaini. ẹ̀rí abùn kó sí ojú lẹ̀ múndíá ni o
adélébọ̀ ni o àbọ̀ ní kó ṣojú ẹ̀ àtọwọ́. wa alla yakuna zinatan fi nafsi. àbí ọba sì sọ̀sọ́ àní ó ṣe é fún rẹ̀ nìkan má sọ̀sọ́ fún rẹ̀ nìkan ànábì ò tún wá dákẹ́ mbẹ́. wa an yakuna safiqan la yasifu. ẹ̀rí wa an yakuna safiqan ìwọ ọmọ ìyá mi ṣé àápa nàbí ọ̀rọ̀ sọ ni. sallallahu alayhi wa sallam. sáàpà nàbí ọ̀rọ̀ sọ ànábì sọ̀rọ̀ títí ànábì sọ̀rọ̀ nípa aṣọ tọmọ wọ̀ ànábì sọ̀rọ̀ títí ànábì sọ bẹ́ẹ̀ ti jẹun ànábì sọ̀rọ̀ títí ànábì sọ bẹ́ẹ̀ ti tẹríba fún bàbá àtìyá obìnrin tí ó jáde nulẹ̀ ẹ̀ ọ̀dọ̀ ya rẹ̀ àbọ̀dọ̀ ẹ̀gbẹ́ àbọ̀dọ̀ àǹtí ẹ̀ àbí yunifásitì àbí bẹ́ẹ̀bì kẹrin tọ́dàgbà lé bàbá fẹ́ jáde ó kó hoho rẹ̀ ọwọ́ sọ̀rọ̀ kọ́dà aṣọ tó bá wọ̀ ọ̀bọ̀dọ̀ yasọ tó mú ọ bọ́ síbẹ̀. wa an yakuna fadifadan ghayra dayyiki. ọ̀yá ìyàbùlà gbé ọlọ́yẹ aṣọ tó bá sí wọ̀ kọjá aṣọ tó mú ọ tí ò ní so gbogbo structure. kọ́dà alálọ́mọ yà wọn alájà lẹ́kọ̀ọ́ yìí nìyí aṣọ tó gbé gbogbo ara wọn jáde ni wọ́n wọ̀ aṣọ tó gbé gbogbo ẹ̀ jáde ni wọ́n wọ̀ báyà fọ́ bàbá múra fóun wá sí. táyìn káwọn alájà wa alájà kan máa bọ̀ ń bí gbogbo aṣọ tíyàwó gbogbo ẹ̀ ló kó gbogbo ẹ̀ bóde rán yìí gbogbo structure ìyá bẹ́ẹ̀ wọ́n fi rán aṣọ ìyá ní bọ̀ tí gbogbo ẹ̀ mímì àwọn alájọ máa gbé wàlà náà sí alẹ́ ẹ̀sùn mọ́ yà lájà wàlà náà sí ẹ̀sùn mọ́ yìí díẹ̀ sí. ìborùn ń bọ́ ìyá tó ń fi sí ìborùn náà gan ò tó nǹkan bùlà wà ló ń bẹ̀. arábìnrin bá bá wọṣọ àfikún wọṣọ tó mú ọ gbẹdẹgbẹdẹ gẹ́rù dọ̀ yékìlì tí èsè yìí tó fún tí ó gbogbo bára rẹ̀ ti rí hàn arábìnrin ọ̀gbọ̀dọ̀ wọ̀rú ẹ̀ bọ́ ọba wọ̀rú ẹ̀ ò ní sínú àti tí ó bá wọn ànábì wà lìjẹ́ nàìjíríà kìí àmà. wa alla yakuna mubkharan mutiba wa alla yashba libasal kafirati. má sì wọ́sọ̀ kébèrè aṣọ tí n bá ti ń fi dòdó lẹ̀ tá à ń rí irun okùn lọ́dọ̀ obìnrin aṣọ tí n bá ti ń fi lẹ̀kẹ́ lẹ̀ tá à ń rí lẹ̀kẹ́ tó lò lọ́dọ̀ obìnrin aṣọ tí máa ti ń fi ìtàn lẹ̀ pé oríṣi mọ́sálásí níbẹ̀ lẹ́kọ̀ọ́ yìí omi ìta làwọn mi ò ti kírun inú ilé ò ti kún assalamu alaikum warahmatullah lẹ̀kẹ́ wọn ń wò lóye assalamu alaikum warahmatullah ó yẹ kó gbé ẹnu lébi èjìká níbi súnà ọ̀run assalamu alaikum lẹ̀kẹ́ ní ìdílé tó wọ́n máa wà assalamu alaikum warahmatullah assalamu alaikum warahmatullah ìwọ ọmọ múndíá wọ́n torí rẹ̀ bàrún jẹ́. wa alla yakuna libasa asharati. ó sì gbọ́ abábla sí sísè. wa kuntu gati sha'ra minar rijali. irun ẹ̀rí irun obìnrin gbogbo nǹkan ní hòó lọ́dọ̀ obìnrin irun wọn ni ọkọ rẹ̀ ọlọ́run ló sí ilẹ̀ fún bọ́ọ̀bá ṣe ti ń kẹ́tọ́ wé bọ́ọ̀bá ń lọ ta bọ́ọ̀bá àròrò àwọn mínísítà náà lé òsì ilẹ̀ kọ́dà bí lọ́dọ̀ ọkọ rẹ̀ náà lọ́ba wà ní sí nǹkan rẹ̀ lẹ̀ ọgbọ̀n bọ́ọ̀bá gbọ̀n báyìí. anabi sulaimana aleyhi salatu wa salam. ń gbọ́ tí ẹyẹ kan kọrin ń wá ń wá ẹyẹ òun lọ ẹyẹ òun lóhùn tó báyìí ọwọ́ abọ́ àti ọwọ́ adọ́dọ́ orí ọmọbìnrin kan ti ń wẹ̀ ọmọbìnrin yìí ń wẹ̀ lọ́wọ́ irun wá ọlọ́run pẹ̀lú mi nírun irun tí ń bẹ lórí ẹ̀ báyìí tó bá gbọ̀n lọ́mọbìnrin yìí ó bo gbogbo ara ẹ̀ àná bùsùlùmí náà àjẹmílẹ̀ yàbí yàn ọwọ́ àgbọ̀n irun àwọn ọ̀gá tí ń ṣiṣẹ́ lẹ́yìn àwọn alájọ àbí nìkan àwọn ọ̀gá mi ti ṣiṣẹ́ lọ́fíìsì ẹ̀ jẹ́ palabaya lọ́dọ̀ ọlọ́run palabaya àwọn ọmọ náà ti wo pé kò sí tó kù mọ́láyé sí náà ni bẹ́ẹ̀ lọ́dọ̀ gọ́fúnà ọba ìgbóbìnrin ni ọ́ sáti wọ̀sọ̀ tí ó fọ̀ yàn rẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ mínísítà sáti wọ̀sọ̀ tí ó fọ̀ yàn rẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ lẹ́kítọ́rà sáti wọ̀sọ̀ tí ó fọ̀ yàn rẹ̀ lẹ̀ sẹ́yìn àwọn màá sára màdìkù tó máa borí ni ọlọ́run jọ da fún wọn bá a bá ní pọ́blẹ́mù wọn ọlọ́run tètè máa yanjú ẹ̀ gbogbo ẹ̀ lógo yìí good afternoon sir ọ̀gá mi wọ́n ti wò tọ̀ lọ́lá wa ń bọ̀ lẹ́yìn tó àbá òun wọ ọ́ tún ní ìtàn ní ó ti pọ́n látòkè ó sì ilẹ̀ òun náà ní pọ́blẹ́mù pẹ̀lú màálìmátù ọwọ́ amú ọmú okòwò rẹ̀ báyìí ẹ wá sọ àdánwò tí ìjọba ó ṣe ríire ọwọ́ ayọ̀ ìdájọ́ ọmọ yọ pọ̀ rẹ̀ síta báyìí lẹ́sọ̀rọ̀ àti wàá gbọ́ gbòmù èsì tí èsè káfíńtà màá sàlámà jù lọ́wọ́ kọ́ ṣáájú yóò kọ́ dáhùn excuse me please
2 minutes yes màá sọ̀rọ̀ àwọn what ẹ sà lánàá mi sinbẹ̀ nígbà tí wọ́n ṣe test mo lọ wo dáàdi mi assalamu alaikum so ọ̀rọ̀ anabi dẹ̀ ni anabi dẹ̀ ni ká máa tọ́jú àwọn bàbá okay kí ni nọ́mbà yẹn don't worry I'll do everything for you okay see you tomorrow okay asọ́ọ̀lì bẹ̀ wọlé kí ni problem kí ni ọmọ náà máa rògbò ọ̀gá máa ṣe ẹ̀ dábẹ́ ṣe ṣe yàn ọ̀gá náà close the door close it very well ó tún mọ̀ pé wọ́n bá ti tì í kò ṣeé sí ta mọ́ jamki ni bí ẹ̀yin lẹ́kítọ́rà níbọ̀lẹ́ bójú sí gbogbo ọmọ wa àwọn lẹ́rú tán. yá àǹtí ẹ̀rù wọn tán. sẹ́yìn náà sákì. ọmọléèwé yóò sanwó táyà torí kó lè paasi ọmọléèwé yóò sanwó epo mọ́tò torí kó lè paasi ọmọléèwé ẹni ò kówó sí àkáǹtì abba yọ̀ọ̀ra táyì wá ọbọ̀ gbàṣẹ́ ni ọbọ̀ gbàṣẹ́ ni gbọ́ ẹ̀ tún wàrà gbogbo ẹ̀ náà ẹ̀ tún fi ọ́ pàdé yín ní kílọ̀bù ẹ̀yin lẹ́kṣọ́rà ọ̀nà wo lẹ́gbẹ̀ẹ́ gbàgbọ́ kìá mọ̀ báyìí bàbá tí wọ́n wí báyìí lẹ́kṣọ́rà tí wọ́n bẹ́ẹ̀ ní ọmọ bínú gé ẹ̀ mọ́ gbọ́n tá a fà wí wá bá mi wọ́n bá kọ́ mi wé káwọ́ ojúṣe tiwa fún yín ni ìwọ ọmọbìnrin irun rẹ tọ́jú ẹ̀ bọ́ bá ń jáde lọ ẹ wá wo iye irun lónìí ẹ wo iye ilé tọmọ tí ń jáde lónìí ọmọ wo ló borun mọ́ bí ìbá sọmọ ìmáàmù bóun náà bá yẹ ti dé tàdó adé adúgbò ti dé bóyá Agége ní gbé adé jíbo wúni yà yọ kàn sí inú jíbo inú mọ́ọ̀lù ẹ̀ ní ó tẹ̀ ti sí kíní dànù òun náà gbọ̀n pé dáàdi mi yẹn wàhálà wọn pọ̀ wọn làwọn fọwọ́ fadà àwọn ló wá ń jẹ ìmáàmù wàhálà yìí tiẹ̀ wàá pọ̀ omi gbọ́dọ̀ wọ́sọ jọjá ayábẹ̀ ẹ̀yà kí n change aṣọ mi mo ṣe máa ń wọ̀ ń lé ní but mo fẹ́ change sí ìta mú níbi pati yẹn lẹ́bàá wípé ọmọ muhasinu ni àbá tọ́ bí gbà tòlótòló dàsídàgọ́ yìí ni àwọn náà ni ó ti parìdà nígbà tí ń bẹ́lẹ́ ọ̀tọ̀ lẹ́nu tí ń rìn ń dà pọ̀ ni tòun ti mọ̀ bọ́lá jí ogun àmọ́ bó ti kóhun nìkan yọ ti bá bẹ́ẹ̀ kó pé kí ni lámàjọ pàdé lọ́hùn bí wọ́n bá wà lìjẹ́ náà máa wọ̀ bóun náà bá wọ̀ náà kó wọ́n wọ̀ ọmọ tó ìbámu òsì lára àwọn ọmọ báyìí nígbà tóun ti dé jíbó wù yìí kọ́sọ́mọ lè mọ́mù mọ́ bọ́n bá dá gègé ọmọ lè mọ́mù àmọ́ níyì expire ó dé ọ̀sọ́mọlẹ̀ mọ́ mọ́ onórin tọ́ ni ẹ tiẹ̀ kọ́ parí pé àṣìdákọ́ yìí ẹ máa jiyàn pé ọjọ́ ni torí yóò ti serun ọba ńlọ ṣe tí gbogbo ẹ̀ ń tan náà tó wá dúró kalẹ̀ sẹ́sẹ̀ títí báyìí lójú ẹlẹ́gbàá lọ́hùn mbọ̀lẹ̀ tí a fẹ́ mọ̀ fún mùsùlùmí lẹ́yìn mbọ̀ làwa ń lọ. yá àǹtí. Ànábì ni mo pè wọ́n tó ń wò mí ìwọ obìnrin tó ń ẹ wá wò yá àǹtí mo pè wọ́n obìnrin tó ń wò mí ìwọ múndíá lọ́lá máa gbọ́ ọwọ́ máa Musa lárágbé máa gbọ́ Bàṣírà máa tẹ́tí bí n pé láló ń pé jọra rẹ mọ́lẹ̀ máa gbọ́. sèyínú nàbùzákì. o sera rẹ lọ́sọ̀ọ́ wàmí ṣẹ́rì zamani. sọ́ra rẹ bí orin ìgbà. Alẹ́ fami ibni zamani. Orin ìgbà tí ń jáde lẹ́nu ọmọ àgbà. Ẹ̀rí orin dàmọ́láyé àfábìlà àti ọlọ́jẹ̀. Ọ̀jẹ̀ sàdúrà orin dàmọ́láyé. Orin dà. Àwọn Haruna Sọlá wọ́n sì ṣẹ́ sáyé. Wọ́n ò jèrè Mùsùlùmí wa jẹta Haruna. Wọ́n sì ṣẹ́ sáyé. Àyìnlá ọmọ wúrà. Ó ṣe wàhálà ó gbé ọmọ rẹ nìkan jẹ Ebeneza òbẹ Jésù tètè tọ́ sọ́nà ọlọkọ ṣọ́ọ̀ṣì apàṣùmọ̀ nkankan alàzáìdì òṣùpá àti ìmọ̀ táwọn ọkọ̀ bóyá báwọn náà rú lọ bẹ́ẹ̀ ni àyèmọ̀ ta ló ní ha èwo ló ní ha ni sẹ́gbọ́n rẹ̀ ni wọ́n ọmọ mi ni wọ́n àwọn méjèèjì kò sí ní irun kan tí wọ́n tú ara tèmi àṣejù ọba ní kọrin mọ́láyé kò sí irun tí wọ́n tún lára ọmọ Musa ọmọ mi ni wọ́n sọ́kà tí tó ń kọrin Saheed Òṣùpá mọ wà ó ṣeun méjìdínláàdì ọlọ́run jọ da fún ọ̀rọ̀ láfíjẹ́rì ọ̀rọ̀ captain jọ́ta ń bẹnu lé Saheed Òṣùpá ọmọ ẹ̀ tọ́jọ́ tí mo pè tí mo ní sọ́ọ̀kọrin kí ló wí wá ọlọ́run oníjó wọn kọrin láyé tó ń wéku ọmọ kékeré mọ á ní dúró Abdulhakeem ní jẹ mọ á ní kó yaba rẹ wá Saheed Òṣùpá wá dé mo ní gbọ́n tó mọ ìwí mo ní sẹ́ yọ ọkọrin ọlọ́run lọ́lọ́run oníjẹ́ wọn kọrin ohun tó wọn kọ náà ni ọlọ́run oníjẹ́ wọn lè yọ ọkọrin láyé lẹ́mọ́ni à mo láti bó jẹ tí mo ta kókó oru ọ̀fẹ́ káwọn ọmọ rẹ̀ ta kókó
ìwọ wa ní ha níbo la wá ń lọ. inna nisaa dájúdájú obìnrin ainu ka espero. afabula sisi wa dé. akramakallah. inna nisaa ainu ṣe ainu ha ni o jẹ àbí ainu wo ewu ne jẹ. ainu ha ka espero. orin ìgbà tá à ń wí nù báwọn òbí ṣèlérí ọba kọrin espero lójú ẹ tó wà ń bẹ yé espero ìjọ tèmi ti ń gbó orin lẹ́nu Haruna Sọlá mọ̀ gbọ́ espero. wàdúbùrì àkàlàǹkùsà. orin nu òbí ṣèlérí ọkọ. tàṣẹ́pẹ́ àníṣà. orí ẹ bá wò bá díẹ̀ ọmọ iṣẹ́ yẹ bó ṣe dàbí làǹkùsà òbí ṣèlérí nu ṣé èèyàn ni wọ́n ń kì báwọn. ainu ha ka espero wàdúbùrì ha kàlàǹkùsà. orin táwọn òbí ṣèlérí kọta yé nu níbẹ̀lẹ̀ tí wàá bá àwọn ọmọ wa tí wọ́n máa jó wọn àgbẹ̀ nkọrin sórí inú ni ẹ̀wù bí ọba yé jẹ́dẹ̀ wọn ló ń tó wọn bá ti lọ mọ́kà wọn tó ní ṣe gbogbo ẹ̀ mọ́ níjọ́ irun tó o sì di kan mo tún wà mọ́bìn báyìí mo ní àràfà bàjẹ́ tó o ti sàlìkáwà ní gbọ́dọ̀ àwa ń lọ àwọn wa ni wọ́n ń jáde ìhòhò yìí àwọn wa ni wọ́n ń rí ìhòhò yìí àwọn wa ni wọ́n dẹran ko yìí àwọn wa ni wọ́n ń ṣe ń tọ́yẹ ká ṣe ń kọ̀rọ̀ ni wọ́n ń ṣe ń bi pati gbangba yìí ẹ wo iye oyún láyé tábìlì ayé tán olè tán baba abdulwasi tábìlì ayé tán amúgbó olè tán baba abdulwasi tábìlì ayé tán jaguda olè tán kọ́dà ọmọ ayọ̀bẹ olè tán táyì lu ayé tán tọ́ra àwọn kan ní bí wọn n bọ́ wọ́n ti ń bí wọn rí àwọn ọmọ tá a bá sùn ní fètètè tí ń wo fètètè báyìí irú tí ó bí sáyé náà ó tún mọ bímọ nǹkan ó tún mọ bímọ lọ níbo ni ó ti wá tán àwọn ni wọ́n ń bíbí kúbi láyé lónìí ẹnu tí ń dùn mí lọ́rọ̀ àwọn ọmọ tí wọ́n ń pààyàn wọn ni pé àwa kọ́ ló yẹ kẹ́ ẹ máa pa ọlọ́run bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ yà yín ọlọ́run ẹgbọ́ o tọ́ra àdá yín mọ́ àmọ́ ọlọ́run mọ̀ yín àwa kọ́ ló yẹ kẹ́ ẹ máa pa eré yín dàrú bẹ́ẹ̀ tí wọ́n ń ká wa mọ́lẹ̀ ni bẹ́ẹ̀ yín ọba dàrú ṣẹ́dúrà ayé lẹ́yìn máa ń ká mọ́lẹ̀ ẹ wá Tinubu lọlé owó Nàìjíríà tó kó kò sí lúlù ẹ lè gbá létí ẹyọ kan fún wa lówó 10 million ẹ gbà ẹ máa lọ yín ìfàsọlá yìí ẹ̀rọ àrọ̀bá ẹ̀sà adé àgbàdùn ibẹ̀ tí ń ṣèjọba yìí àmọ́ ẹ̀yin náà sáré yìí kò sí bí ó ti rí ẹ̀yin náà rí 5 million àwa gáǹgì ti kìnní ládé yìí ẹ̀sìn àbá AK-50 ẹ̀ gbé dání báyìí ẹ̀ gbẹ̀rù wọ̀n tẹ́ ẹ̀ gbà ń bẹ̀ ẹ̀ lọ́dọ̀ àwọn sínétọ̀ wa tí wọ́n ń jí owó wa kóta àti rí nǹkan kan lára wọn ẹ̀ lọ ọ̀dọ̀ wọn ẹ̀ fìdí ìpọ́n gbogbo sínétọ̀ ẹ̀ kó wọn jọ ẹ̀ lù wọ́n ẹ̀ má pa wọn dé ẹ má pa wọn tó láwọn náà bímọ ẹ gba owó lọ́wọ́ wọn bẹ́ẹ̀ máa pé wọ́n mú 3 million wá ní owó tí wọ́n kúkú rí jù bẹ́ẹ̀ lọ nígbà wọ́n fún yàn lówó ẹran léyà 10 million èéṣe ẹ kò wọ sọmọ ni èèyàn mélòó wọ́n rà fún lu wọn èèyàn mélòó wọ́n rà fún lu wọn ẹ lọ́dọ̀ Ọbásanjọ́ ẹ má pa ẹ mú àdá ẹ fi ha díẹ̀ nù lára kí sẹ́ẹ̀ rí ìlà yín owó Nàìjíríà tẹ kó ẹ fún wa ní 50 million afẹ́pin wàláì gbogbo ìlú ọmọ sàdúrà fún yín ni kọ́dọ̀ ọlọ́pàá ò ní mú yín ẹ bá mú àwọn ìyẹ́ ó yá tó lọ ní èbútọ́ ọmọ rẹ̀ ní kọ́ wá lọ́sẹ̀ kan ẹ gbọ́ kó dé ẹ máa lọ bá wọn lé góòlù tọmọ ọlọ́mọ ọ̀rà fún wọn pé wọ́n fi sin àbúrò òun ẹ máa bì bọ́n yẹn bọ́n máwọn yẹn lẹ́ni àtẹ pàtọ́lọ́wọ́ fún yín ládàá bẹ́ẹ̀ lọ́ pa wọn. ẹ lọ́dọ̀ àwọn tí ń wa epo wa àwọn tí ń wa epo ẹ lọ́dọ̀ wọn ẹ kó gbogbo òpin tẹ ẹ bá rí dání ẹ bá ọlọ́pàá náà ṣe mítìrì olùkún bẹ́ẹ̀ nú àwọn náà. A'udhu billahi minash shaitanir rajim. dákun wọ́n máa dà níyẹn lọ sí ẹ. Bismillahir rahmanir rahim. ọlọ́run èmi náà fọ̀rọ̀ mi lé ọlọ́run lọ́wọ́. Badi'us samawati wal ardi. àbùkù ọ̀wẹ́ nìkan kí àfẹ́ tọ́. Wa idha qada amran fa innama yaqulu lahu kun fayakun. gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn wa ọlọ́mọdé àtẹlẹwọ́. láti rọ́bì. ọlọ́mọdé àtẹlẹwọ́. àná yakun ní waladun walam yamsasni basharun. ẹni tí ń wo bóun ti dé kó. qala kazalika Allahu yakhluqu ma yasha'u idha qada amran فإنما يقول له كن فيكون
àmín. inna masala Isa inda Allahi kamasala Adama ọ̀rọ̀ mi khalaqahu min turabin ọ̀fọ̀rọ̀ mi lé ọlọ́run thumma qala lahu kun fayakunu wa huwa alladhi khalaqa as-samawati wal arda ọlọ́run wọlọ́ wa yawma yaqulu kun fayakunu ọlọ́run oníjọmọ yóò sì máa wáyé. ma kana lillahi an yattakhidha min waladin subhana àti jẹ́ àti mú ọlọ́mọdé nira. qada amra oore tá à ń retí ọlọ́mọdé àfi di àlọ́wọ́. yaqulu lahu kun fayakunu innama qawluna li shay'in idha aradnahu ọlọ́mọdé ń jábọ́ mọ́jọ́ an naqula lahu kun fayakunu ma kana lillahi an yattakhidha min waladin subhana idha qada amran fa innama yaqulu lahu kun fayakunu innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakunu huwa alladhi yuhyi wa yumitu fa idha qada amran fa innama yaqulu lahu kun fayakunu. alhamdulillahi rabbil alamin arrahmani rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin. ẹni àmín jàmá. àmín. ẹ̀yin area boy àdúgbò ní